abdullahi gún ọ̀rẹ́ rẹ̀ pa nítorí ṣájà fóònù ládàjọ́ bá ní kí wọ́n lọ́ọ́ yẹgi fún un. ilé-ẹjọ́ gíga kan tó fìkàlẹ̀ sí ìpínlẹ̀ Bauchi ti ní kí wọ́n lọ́ọ́ yẹgi fún arákùnrin kan Usman Abdullahi lórí ẹ̀sùn ṣíṣe ikú pa Saidu Adamu Kofa lórí èdè-àìyedè tó wáyé láàrin wọn látàrí ṣájà fóònù. Onídàájọ́ Sahad Mohammed Zambuwa ti ilé-ẹjọ́ gíga ọ̀hún lórí wípé Abdullahi jẹ̀bi ẹ̀sùn ìṣekúpani tí wọ́n fi kàn án léyìí tó tako òfin orílẹ̀-èdè yìí. Àwọn agbẹjọ́rò fún ìjọba eléyìí tí amòfin Abubakar Ahmed Kubi láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ẹ̀ka ètò ìdájọ́ ní ìpínlẹ̀ ọ̀hún síwájú rẹ̀ sọ fún ilé-ẹjọ́ náà wípé lọ́jọ́ 12 inú oṣù karùn-ún ọdún 2021 ní gbọ́nmi-sí-omi-ò-tó wáyé láàrin olùjẹ́jọ́ ọ̀hún àti Saidu Adamu pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ kan Ziyau Abdulhadi lórí ṣájà fóònù. Lásìkò èdè-àìyedè ọ̀hún ni Abdullahi fi ọ̀bẹ gún Saidu láìmọye ìgbà tí wọ́n sì gbé Saidu lọ sí ilé ìwòsàn níbi tí wọ́n ti sọ wípé ó ti dolóògbé. Ìgbẹ́jọ́ náà ló bẹ̀rẹ̀ ní 30 inú oṣù kejìlá ọdún 2021 tí wọ́n fi ẹ̀sùn méjì kan olùjẹ́jọ́ ọ̀hún àti wípé ilé-ẹjọ́ náà tún rí gbọ́ pé ó gún olóògbé ní ikùn, ọrùn àtàwọn ibòmíì lára rẹ̀. Agbẹjọ́rò fún olùjẹ́jọ́ amòfin Nasiru Umar pe ẹlẹ́rìí méjì wá jẹ́rìí ní ilé-ẹjọ́ ọ̀hún tó sì ní kí wọ́n bójú àánú wo oníbàárà òun. Lẹ́yìn ṣíṣe àgbéyẹ̀wò atótónu àwọn agbẹjọ́rò méjèèjì, onídàájọ́ Zambuwa ní kí wọ́n lọ́ọ́ yẹgi fún olùjẹ́jọ́ ọ̀hún títí tí ẹ̀mí yóò fi bọ́ lára rẹ̀ fún ẹ̀sùn alákọ̀ọ́kọ́ nígbà tí ó ní kí olùjẹ́jọ́ náà lọ́ọ́ fi ẹ̀wọ̀n ọdún 5 gbára fún ẹ̀sùn ẹlẹ́ẹ̀kejì. Shakirat Arowolo Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́